tó ń lù bá ti dé abínápajá ògùn orílẹ̀ abínápajá wà gẹ́gẹ́ bí ẹni tó ń wà nọ́ọ̀sì. ọ̀rẹ́ náà ẹ ṣeun ẹ káre ó jèrè tó pọ̀. Alate ọ̀run èsì òjòwú ará Ìlọrun èsì òjòwú ọkọ onígbà ìsálú ọ̀gbọ̀kú ará Ìlàbòtó bí bàbá bá ń bọ̀ àwọn aṣebi òjẹ́ dúró kí bàbá má bàa mú kan jẹ nínú wọn. bá a bá ń gbọ́rú oríkì yìí tí wọ́n kì í ní mẹ́sàn-án mẹ́wàá kì í sohun méjì ni wọ́n ń porí bí kò ṣe egúngún Alate ọ̀run. Egúngún Alate ọ̀run jẹ́ egúngún àtayébáyé ní ìlú Ìṣẹ́yìn èyí tí àwọn baba ńlá wa ní ilẹ̀ Yorùbá sì máa ń bọ̀wọ̀ fún. Àwọn ará ìlú òkèèrè a sì máa wá síbi ọdún egúngún yìí. Kódà àwọn aláwọ̀ funfun a máa wá pẹ̀lú. Egúngún Alate ọ̀run lágbára débi pé bí èèyàn kò bá lóògùn dá àyè kan kò lè tẹ́rí sí ẹ̀kú egúngún Alate ọ̀run. Òdodo ni pé mo ti máa ń gbọ́ pé kì í ṣe èèyàn méjì kì í ṣe mẹ́ta ló máa ń gbé ẹ̀kú rẹ̀ lọ́jọ́ tó bá fẹ́ jáde. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu ti ọdún 2023 ṣojú mi nítorí pé èèyàn 15 ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbé Alate ọ̀run láti ilé lọ sí ìgboro padà sí ilé. Nígbà tí ẹnìkan yóò bá fi gbé e fún ìṣẹ́jú 5 yóò ti máa rẹ́ onítọ̀hún wá láti inú. Ìdí ni pé kì í ṣe nítorí pé ẹ̀kú egúngún Alate ọ̀run wò ṣùgbọ́n nítorí agbára ìṣẹ̀ǹbáyé tó wà lára rẹ̀. Ǹjẹ́ báwo ni egúngún Alate ọ̀run ṣe di egúngún ìlú? Kí ló dé tí egúngún kankan kò gbọdọ̀ pàdé rẹ̀? Kí ló dé tí egúngún yìí kò gbọdọ̀ dé àdúgbò kan tí wọ́n ń pè ní Ìsálú ní ìlú Ìṣẹ́yìn? Kí ló dé tí egúngún yìí àti ọba Ìṣẹ́yìn máa ń lé ara wọn kiri ní ọdọọdún? nígbà tí àwọn bàbá nínú tẹ̀ pé nígbà tí àwọn bàbá wa àwọn bàbá tí wà yìí tí wọ́n dá ọ̀rọ̀ eégún Alate ọ̀run sílẹ̀ pé wọ́n dá sílẹ̀ ní òkè ẹ̀yìn ìlú ẹ̀. wọ́n gbà wọ́n ń gbé bọ̀ wá sí gbòòrò wọ́n gbé lọ sílé ọba. Egúngún Alate ọ̀run jẹ́ egúngún tí ó jẹ́ egúngún ìṣẹ̀ǹbáyé àwọn bàbá wa tí àwọn àgbàlagbà tí wọ́n sì gbé kalẹ̀ tó jẹ́ pé gbogbo èèyàn ní inú ìlú Ìṣẹ́yìn káàkiri àgbáńlá egúngún yìí ò pé méjì tó jẹ́ egúngún ọba. Tàbí ṣùgbọ́n kò sí. Egúngún Alate ọ̀run ti bẹ̀rẹ̀ ní ìlú Ìṣẹ́yìn ó lé ní 300 ọdún tí í ṣe 300 years. Orúkọ ẹni tó gbé ẹ̀kú Alate ọ̀run wọ ìlú Ìṣẹ́yìn ni wọ́n ń pè ní Ìdòwú Lésìwọdò. Ìdòwú Lésìwọdò ni bàbá tó bí mi òun lọ́gbọ́njú mi àwọ̀ ọ̀mọ́ àwọn àtàwọn àjókòó ìbò bàbá mi mọ̀ ọmọ Lésìwọdò. Ní nǹkan bí 300 ọdún tí í ṣe 300 years sẹ́yìn ni Ìdòwú Lésìwọdò yìí gbé egúngún Alate ọ̀run wọ̀lú tí ó sì jẹ́ ẹni àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ sí ní gbé egúngún Alate ọ̀run jáde. Ọba ìlú pàṣẹ kó máa lọ sí òkè odò nítorí pé agbára tó wà lára ẹ̀kú egúngún Alate ọ̀run ti pọ̀ jù. Ìdí nìyí tó fi jẹ́ pé àdúgbò tí egúngún yìí wà ó jẹ́ ọ̀kan lára àwọn ibi tí a ti lè rí ìgbàlẹ̀ ìṣẹ̀ǹbáyé ní ilẹ̀ Yorùbá. wọ́n gbà wọ́n gbé délé ọba wọn ni àwọn ò lè jọ gbé o ẹ máa lọ sí òkè odò òkè kòtò lọ́hùn ní kòtò fi ní ẹsẹ̀ gbalẹ̀. gbogbo eléégún tí ń bẹ ń sẹ́yìn lóyún kò sẹ́ni ọlẹ́sẹ̀ gbalẹ̀ ìdílé Alate ọ̀run ni. àrísà ara egúngún Alate ọ̀run ni pé a máa mí bí èèyàn nínú ilé tí wọ́n gbé e sí tẹ́ ó sì máa gbọ́ kò sí ìbáṣepọ̀ láàrin ọba ìlú àti egúngún Alate ọ̀run láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Àìrọ́mọ bí ọba tó wà lórí ìtẹ́ nígbà náà òun ló sọ wọ́n di ọ̀rẹ́. Ìdí egúngún Alate ọ̀run ìní ọba ti tọrọ ọmọ tó sì rí ọmọ bí. Láti ìgbà yìí ìní wọ́n ti di ọ̀rẹ́ kòríkòsùn. Alate ọ̀run fún
ọba tó wà nígbà yẹn lọ́mọ. Nígbà tó fún un lọ́mọ wọ́n wá jọ ládéhùn àti àwọn bàbá wa àti kábíyèsí tó wà lérí ipò ńgbà yẹn. Tóun bá fún ọ lọ́mọ o gbogbo ọba tó bá ti gèrí àtẹ́ni tó bá ti gèrí ìtẹ́ni ìgboro sẹ́yìn ó gbọ́dọ̀ máa wá ṣe ìtàn ọdún fún Alate ọ̀run. Alate ọ̀run wà ní gẹ́gẹ́ bí eégún tí ọjọ́ pé téèyàn bá wà tọ̀rọ̀ ń bẹ pẹ̀lú iná dídùn pẹ̀lú ohun tó bá wá tó ti dọ́kàn rẹ̀ sì mọ́ sí yóò fún un lọ́mọ. Di òní olónìí ọba tó bá wà lórí ìtẹ́ gẹ́gẹ́ bí Aṣẹ́yìn ti ilẹ̀ Ìṣẹ́yìn ó gbọ́dọ̀ máa mú nǹkan ọdún lọ sí ilé Alate ọ̀run ní ọdọọdún. Bí wọ́n bá ti mú ọjọ́ tí egungun Alate ọ̀run máa jáde ní gbogbo agbègbè ibi tí egungun yìí wà tí máa ń yàtọ̀ tí àwọn ojúgbà rẹ̀ yóò sì mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀. Kódà àwọn tó bá jẹ́ ará àdúgbò máa ń mọ̀ wípé ẹ̀mí tó yàtọ̀ kan ó ti wọ agbègbè náà. Egungun kankan kò gbọ́dọ̀ pàdé rẹ̀. Egungun tó bá pàdé rẹ̀ nígbà tó bá jáde irú egungun bẹ́ẹ̀ kò ní í sọ̀kalẹ̀ láàyè. Ìdí tí èyí fi rí bẹ́ẹ̀ kò yé ẹnì kankan. Ara àṣírí ara egungun Alate ọ̀run ni. Bí egungun Alate ọ̀run kò bá tí ì fọhùn wọn ò gbọ́dọ̀ gbé e jáde. Ibí yìí ni wọ́n ti sọ̀rọ̀ nípa abínúpajá. Abínúpajá akọ̀wé Alate ọ̀run. Abínúpajá ló dàbí akọ̀wé bí ọmọ ẹ̀yìn sí egungun Alate ọ̀run. Òun ni egungun kékeré tó máa ń tẹ̀lé Alate ọ̀run. Òun ló sì máa ń kéde bí bàbá bá ti fẹ́ jáde. Nígbà tí ó bá kun ọ̀la tí egungun Alate ọ̀run máa jáde, abínúpajá yóò dúró sórí ilé yóò sì máa kí Alate ọ̀run ní mẹ́sàn-án mẹ́wàá títí tí Alate ọ̀run yóò fi dáhùn nínú ilé. Bí egungun kò bá tí ì dáhùn ọkàn àwọn èèyàn kò ní tí ì balẹ̀. Ṣùgbọ́n ìgbà tí egungun bá dáhùn inú àwọn èèyàn yóò dùn. Abínúpajá yóò sì bẹ̀rẹ̀ sí ní kí àwọn èèyàn kú ọdún. Yóò sì bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn tó tẹ ìlú Ìṣẹ́yìn àti àwọn àgbà tó ti wọ káà ilẹ̀ sùn. Abínúpajá ni òun wà gẹ́gẹ́ bí akọ̀wé. Ní bá dálé sẹ́lẹ̀ nínú ibẹ̀ tí jákọ̀wé nísìnyí ìyàwó pẹ́ gba security ẹ̀pẹ́ àti wọn bá tiẹ̀ fẹ́ máa lọ bìkan wọ́n lọ́ọ́ máa sojú ṣe. Kí ni ipò àwọn obìnrin ilé lẹ́yìn egungun Alate ọ̀run? Àwọn obìnrin ilé ni ó máa kí oríkì Alate ọ̀run láti ìgbà tí ọjọ́ ọdún bá ti kún ọjọ́ méje títí di ọjọ́ kẹta tí ọdún egungun bá parí. ọmọ lẹ́ni ọ̀la ò ọ̀pọ̀ kú o ọmọ lẹ́sìn ọmọ àgbo mẹ̀sùmọ́ lábà yóò jò pé ọmọ láń ló sí ọmọ síbò kékọ̀ọ́ ọmọ olè ló sí o bàbá ọmọ jẹ ọ̀fẹ́ ìsàsé mọ́ o. sékété gbóngbó ọkọ̀ ayaba ńlá rí ọlọ́ǹde ọkọ̀ ayaba ńlá rí Olódùmarè. bí bàbá wa bá mọ̀ mi o àwọn ó sì máa sọ fẹ́rẹ́ o. ọkọ̀ ayaba má ṣe gbàgbé àfírà o. gbogbo ọmọ tẹ́ni ọ̀la ò ọ̀gbọ̀kú o. ọmọ lẹ́sì ọmọ àgbòmọ̀sán gbàgbé pé ọmọ láà ló sí ọmọ àsìgbò òkè kọyọ ọmọ olè ló sí o. bàbá má ṣe gbàgbé àfírà o. àpò kìíní ìdè àpò kìíní ìdè òwò àwa ṣe lókè àṣà àpò ilé yìí o. Àwọn onílù láti ọjọ́ tí wọ́n bá ti gba ọjọ́ ọdún ni àwọn onílù yóò ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ tiwọn.
títí tí ọdún egúngún yóò fi parí. Ọ̀kan pàtàkì lára àwọn tó máa ń léwájú nínú lílu ìlù fún Alate ọ̀run ni ẹni tó bá jẹ́ ààrẹ ìlú ti ìlú. Bí kò bá lè wá, ó gbọ́dọ̀ mọ̀ nípa ẹni tí yóò léwájú ìlú. Àwọn onílù a máa fìlù kí egúngún àti àwọn àsọmọgbé rẹ̀. Ǹjẹ́ kí ló dé tí egúngún Alate ọ̀run àti ọba máa ń léra wọn kiri ní ọdọọdún? Ọba tó bá wà lórí ìtẹ́ gẹ́gẹ́ bí aṣẹ́yìn àti egúngún Alate ọ̀run, wọ́n gbọ́dọ̀ lé ara wọn ní ọjà alá látàrí eré ọ̀rẹ́ tó ti wà láàrin wọn láti àdáyébáyé tó sì ti di àṣà. Ọba ń ṣe èyí gẹ́gẹ́ bí fífi ẹ̀mí ìmoore hàn fún pé ó bímọ nípasẹ̀ egúngún Alate ọ̀run. Ọ̀rẹ́ náà ẹ ṣeun, ẹ káre, ó jèrè tó pọ̀. Ilé ayé rẹ̀ nígbésí ayé rẹ̀ àdúrà rẹ̀ ó gbà. Ṣé mọ̀ pé ìfẹ́ ni wọ́n ní àwọn àfáà máa pé ìfẹ́ lànà ìfẹ́ mọ̀ mọ̀ ṣé kò sálà láàárín ìwà sámọ̀. Ìfẹ́ tí wọ́n bá débẹ̀ ni pé ọ̀rẹ́ mi ò ní ẹ̀ ọwọ́ àdì ọ̀nà ni ò ní àwọn ó ṣeré lónìí o ọ̀là ó ṣeré aláwọn ó ṣeré ó ní wo olò pé báwo ni ó ní múdà rẹ wá ọba ọ̀yẹ́gun ní kó múdà tiẹ̀ wá ọba ó gbadà lọ́wọ́ ọba ó gbé ìdà fún ìdà tiẹ̀ ó gbé fún eégún gbé dà tiẹ̀ ó gbé fún ọlọ́yà jáwọn aléra wa lọ wọn à ń lọ ṣeré ní ọjà àlà wọ́n fi ń pín ẹbẹ tí mo sún àdàbọ̀ mójú òkúta gbẹ̀mọ́ sì kẹta ọjà àlà wọ́n fi máa lọ ṣeré lọ́jà àlà ìfẹ́ ló bá wọn débẹ̀. kẹtàkẹtà ni àwọn bàbá wa máa ń ṣeré àti ọba nígbà tó dùn tán tí gbọ́ngbọ́n kẹ́ sí àti kábíyèsí àti ìdílé Alate ọ̀run wọ́n ń pẹ́ bí àwọn wà bá dé yìí o ọmọ tó fáwọn ti lálùbáríkà ọmọ tó fún wọn yẹn ọmọ yẹn náà padà jọba wọ́n àjọba ni pé ọ̀dà àjọba ti jẹ́ bẹ́ẹ̀ ni ọdún kẹtàkẹtà táwọn tó bá ti dọ́dọ̀ òun o àwọn jọ máa ṣeré ká ọjà ìgboro ọjà alá tó bá ti dọ́jà alá táwọn jọ ṣeré tán tí gbogbo olórí òun pé àwọn ń ṣeré àtọba gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Kí ló dé tí Alate ọ̀run kò gbọ́dọ̀ dé àdúgbò ìsálú? Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ láàrin Alate ọ̀run àti ọmọbìnrin onígbà àtẹ̀ kan ní agbègbè ìsálú nígbà náà. Èyí ló fà á tí wọ́n fi máa ń kí egúngún Alate ọ̀run pé èsì òjò wú ọkọ onígbà ìsálú. Ǹjẹ́ kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀? Ẹ ó máa bá a pàdé nínú iṣẹ́ ìwádìí ìsìnpòpò tó ń bọ̀ lọ́nà. Egúngún Alate ọ̀run jẹ́ ọ̀kan lára àwọn egúngún ìṣẹ̀ǹbáyé ní ilẹ̀ Yorùbá. Kódà ó wà lára àwọn egúngún tó ti pẹ́ jù ní ilẹ̀ káàárọ̀ oòjíire bí. Ǹjẹ́ bí ẹ̀yin bá fẹ́ mọ̀ nípa ìtàn ìlú, ìtàn agbègbè àti àwọn nǹkan àràmàǹdà láwùjọ Yorùbá àti ní ilẹ̀ adúláwọ̀ káàkiri, ẹ follow page yìí, ẹ subscribe sórí YouTube channel mi. Ẹ̀yin tí ẹ bá láǹfààní àti wo fídíò yìí, ẹ má ṣaláì bá mi pín káàkiri kó jálé kó jáko. Ẹ ṣé mo dúpẹ́ o. Títí dìgbà mìíràn tá ò tún máa pàdé. Ire o.